jẹ́ n bẹ̀rẹ̀ láti bí ọ̀rọ̀ 20 million táwọn kan sọ pé imam gba 20 million lọ́wọ́ ọba kọ́ ló sọ bẹ́ẹ̀, àwọn kan ló sọ ọ́. Nígbà tí Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ jẹ, bàbá imam lọ bá wọn ní ààfin, wọ́n lọ kí ọba Ṣọ̀ún, ọba Gándì. Ọba Ṣọ̀ún wọ́n béèrè lọ́wọ́ ọba imam pé imam bó ló ṣe ṣe àwọn ẹbí rẹ̀ tí wọ́n ń dà ọ́ láàmú èsì nígbà tí wọn ò tí ì wọlé sí ọba Ṣọ̀ún ńlá láwọn ará bí. Imam wa ń sọ fún ọba Ṣọ̀ún pé ṣé táwọn ẹbí mi wọ́n fẹ́ kí n máa fún àwọn lówó ni, èmi ẹ sì mọ̀ pé bí mo wà ń gbowó oṣù, ẹnìkan kò fún mi lówó kankan débi kí n máa ná owó fún yàn. Tẹ́ ẹ bá wá ní bíi 20 million tẹ́ ẹ fún mi tí màá ná fún wọn, mo fẹ́ kẹ́ ẹ kíyèsí àárín yẹn dáadáa o. Imam sọ pé ó sọ fún ọba pé tó bá wá ní owó tó tóbi 20 million tí wọ́n ó fún àwọn káwọn lè máa ná fún wọn, torí pé àwọn olówó táwọn lè máa ná fún èèyàn lábala abẹ̀ǹbáwọn. Kí wọ́n á bọ́ sọ́dọ̀ àwọn ẹbí imam nílé ayilara. Ṣé rí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ẹ̀ ń wò lónìí tí wọ́n dọ̀tá imam yìí, wọ́n ti gbà kan wà pẹ̀lú imam. Kí ló sọ wọ́n dọ̀tá, ohun tó sọ wọ́n dọ̀tá mo fẹ́ ṣàlàyé. Wọ́n pè kan ní Kàrímù. Èyí tí wọ́n ń pè ní Kàrímù yìí, ó lọ bá imam kan bá ìyàwó òun wá iṣẹ́. Imam máa sọ fún pé èmi ẹ ṣèjọba débi pé ń fún yàn ṣẹ́. Ọ̀kọ̀ọ̀kan mo gbólóhùn yẹn ó kò lára rẹ̀. Ṣùgbọ́n pẹ̀lú àánú Ọlọ́run, nígbà tí imam rí slot civil defence gẹ́gẹ́ bí elite, fẹ́ kọ̀ sẹ́ni tí ò lè rí, tọ́lẹ́ lómi ó ní kí lọ́kàn máa ń bó imam ṣe rí. Imam wá lọ sínú ẹbí wọn pé báyìí yìí o lọ ṣẹlẹ̀ o. Ẹni tó kọ́kọ́ mú fọ́ọ̀mù wá òní imam fún ní slot yẹn. Ibẹ̀ ni Kàrímù ti di ọ̀tá. Ní tó sọ Kàrímù di ọ̀tá, ẹni tí wọ́n kọ́kọ́ mú fọ́ọ̀mù wá, wọ́n rà pé Lukman ló kọ ẹni yẹn, ìyàwó rẹ̀ ni imam fún ní ló gbaṣẹ́ yẹn. Ibi tí Kàrímù ti sọ̀rọ̀ ẹ̀ di ọ̀tá imam torí pé imam ọ̀bá ìyàwó rẹ̀ wá iṣẹ́ lábala abẹ nù. Ẹ̀ẹ̀kejì, ẹ jẹ́ ń pa àsọdọ̀ ìkan tí wọ́n ń pè ní Fatai. Ṣé rí Fatai yẹn tiẹ̀, Fatai Ayilara, tẹ́ ẹ bá rí tẹnu ẹ bá mú gangan nínú ẹni tó yẹ kọ́ mọ́ rálẹ̀ àǹdí imam lọ wà, torí pé òun gangan ni wọ́n ń pè ní ọwọ́ epo alátẹnujẹ. Ìdó fi já alátẹnujẹ ni pé imam san owó skul ọmọ rẹ̀ 250,000. Imam bá san owó skul, ẹni kọ́ bọ́ta kó di bọ́ǹkì ọ̀rọ̀ ìkó nírọ̀ ni mo ojú ọmọ Yorùbá pamọ́ òun. Imam bá san owó skul ọmọ rẹ̀ 250,000 naira. Ní tó wá sọ́dọ̀ tá imam rẹ̀ o, kọ̀ wá pósù kan tí imam bá san owó skul ọmọ rẹ̀ yẹn tán, ó tún wá ń béèrè lọ́wọ́ imam pé bàbá imam fóònù rẹ̀ bàjẹ́ kí wọ́n ra fóònù mi fún imam wá pé imam èmi ò lówó fóònù o. Ń tọ́ sọ̀rọ̀ dọ̀tá imam, ó ti bẹ̀rẹ̀ sọ́ta imam láti bẹ̀rù. Ṣé wá rí ìkẹta, wọ́n ń pe ẹnìkan ní Alhaja Muslihat. Imam gba slot hajj. Imam wá béèrè gbogbo lọ́wọ́ ẹbí wọn pé ta ló ní passport nínú ẹbí, wọn ò rí. Ta ló ní passport nínú ẹbí, wọn ò rí. Imam fún ìyàwó wọn ní slot hajj yẹn nígbà wọn rẹ̀ ní ẹ̀kan nínú ẹbí, wọn sá lè sọnù, wọn fún ìyàwó wọn. Ìgbà tó wá yá, wọ́n á sọ fáwọn ẹbí wọn pé pẹ̀lú ògo nígbà tí ọba ìlú ti ń bọ̀, àwọn èèyàn ó ti ní passport tí í ṣe ìwé ìrìnnà. Nígbà tó wá di ọdún tó tẹ̀lé, wọ́n tún pe àwọn èèyàn bẹ́ẹ̀ náà, wọn ò tọ̀rẹ́ ènìyàn kan. Alhaja Muslim wọ́n fẹ́ ṣe retirement. Bàbá imam wá kéde gbangba lójú agbo pé ẹni tẹ́ ń pè ní Alhaja yìí, wọn ò tí ì lọ Mẹ́kà o, ṣùgbọ́n pẹ̀lú ògo Ọlọ́run wọ́n lọ sí hajj lọ́dún yìí. Ibẹ̀ làbúrò Alhaja yẹn ti wá náwó pẹ̀lú ògo Ọlọ́run, òun rántí òun ní hajj. Nígbà tí wọ́n wá parí ètò wa lọ tán, bàbá imam wá pe Alhaja Muslihat yẹn pé Alhaja hajj ti di méjì bó lẹ ti fẹ́ ká ṣe, ta lẹ fẹ́ fún ní slot yìí ń gbẹ́pẹ́ yìí la fi sọ orí tẹ̀tẹ̀lẹ̀, ta lẹ fẹ́ fún. Alhaja sọ fún bàbá imam pé ẹni tẹ́ bá mọ̀ pé tó bá wù ní kẹ́ ẹ fún, nígbà mo kò kún ti wà lọ́wọ́ mi. Bàbá imam tó wá pe àwọn ẹbí náà pé ta ló ní passport. Ẹnìkan ló ní passport yẹn tí wọ́n wá rí, ẹni tí wọ́n rí passport yẹn gan oṣù kan tí ó expire ni. God so good, wọ́n mẹ́ni yẹn lọ. Ara ń tọ́ sọ́ndọ̀ta nù o.
tó sọ àwọn ẹbí ìmáàmù di ọ̀tá wọn nù. Ọ̀kánjúà tẹ́ bá rẹ tí máàmù sọ̀tá nú ẹbí wọn, ọ̀kánjúà ìmọ̀tara ẹnìkan lọ sọ wọ́n dọ̀tá ìmáàmù. Ṣé wá jẹ́ wá bọ́ sórí bàbá tí ń pè ń Pàkòyí àbíkínẹ́ ń pè, ṣé ọkùnrin Pàkòyí àbíkínẹ́ ń pè òun. Pàkòyí tẹ́ ń sọ yẹn pé Pàkòyí tí wọ́n pè kéèso yìí ẹ̀sìn ó rúnra rẹ̀ mọ́ àwùjọ àwọn tí ń darí ẹ̀sìn l'Ógbómọ̀ṣọ́ náà ni òkè sára wọn. Tẹ́ bá wò rí sí bàbá ń dáadáa kọjọ ẹni tí ń ṣẹ̀sìn gan, kọjọ aláwo, kọjọ nǹkan kan ní ìrísí rẹ̀. Ó ti ta nínú ilẹ̀ yìí di Ògbómọ̀ṣọ́. Ó sì mọ̀ pé tọ́rọ̀ ń bá ń lọ bẹ́ẹ̀ táwọn kọmitì mi bá wà tí wọ́n bá fi dìjókòó tó wọn ọ̀bà sí ń bẹ̀, wọ́n padà gbọ́rọ̀ wọn jáde sí gbangba ayé. Èyí tó jẹ́ ó múra kankan nu o. Ẹ̀yin èèyàn ojúlówó ọmọ Yorùbá lórí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́, mo lóyún ọ̀rọ̀ síkùn pẹ̀lú ògo Ọlọ́run. Ẹ jẹ́ ń dánu dúró báyìí, ń sì bí ọ̀rọ̀ tí gbogbo yín ó gbọ́.